A kì í yẹ àgbàlagbà bí ẹni yẹ ìgbín. Láti di olóyè Bọ́bàṣèlú ní ìlú Panṣẹ́kẹ́, àwọn àgbàlagbà mẹ́ta kan ni wọ́n mọ àṣírí àpádé àti àlùdé tó rọ̀ mọ́ ọn. Lóòótọ́, gbogbo ènìyàn wọ́n ti fojú sí Adéyí lára pé òun ni oyè náà tọ́ sí nítorí pé ó rí jájẹ, ó sì gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ẹ̀ta. Àwọn tí wọ́n mọ ìdí ọ̀rọ̀ gba Adéyí nímọ̀ràn pé kó lọ gba ọgbọ́n tí a lè dápè ní àṣírí ìdánwò lọ́dọ̀ àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n mọ ìdí ẹ̀ẹ̀ta náà. Lóòótọ́ ni Adéyí tọ̀ àwọn àgbààgbà ọ̀hún lọ, ṣùgbọ́n ṣe ló fi ọgbọ́n bọ̀ ẹ̀yìn. Ìdí ni pé kàkà kó lọ bá ọ̀kọ̀ọ̀kan wọn nílé, ìdí ayò títa ló ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbà àkọ́kọ́. Ó ṣèwádìí ọ̀rọ̀ lọ́wọ́ àgbà kejì ní òde àríyá, ó sì lu àgbà kẹta lẹ́nu ọ̀rọ̀ ní ilé ẹmu. Lóòótọ́, àwọn àgbà náà jẹ́ ìpè rẹ̀, ṣùgbọ́n wọn kò nà án tán fún un. Lọ́jọ́ tí àwọn ìjòyè fi ọ̀rọ̀ wá Adéyí lẹ́nu wò ní ààfin ọba, ìrètí wọn ni pé kó sọ̀rọ̀ kó já gaara gẹ́gẹ́ bí ẹni tó ti fẹ́ jẹ oyè Bọ́bàṣèlú, tí ó sì lọ ṣe ìwádìí tó dáńtọ́ lẹ́nu àwọn àgbà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn, ṣe ni Adéyí bẹ̀rẹ̀ sí ní sọ kọ́tan-kàntan tó ń kọrin eégún sí orin orò. Inú bí àwọn ìjòyè sí Adéyí. Wọ́n ní kí ló dé tí kò lọ ṣèwádìí lẹ́nu àwọn àgbà. Adéyí ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta pátápátá ni òun béèrè ọ̀rọ̀ lẹ́nu wọn, àti pé ìwọ̀nba àlàyé tí wọ́n ṣe fún òun ni òun ti sọ yẹn. Èsì tí àwọn ìjòyè gbọ́ láti ẹnu Adéyí ló jẹ́ kí ọ̀kan nínú wọn béèrè pé níbo ló ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àgbààgbà ọ̀hún. Adéyí fèsì pé òun pàdé ọ̀kan nídìí ayò, òun pàdé ọ̀kan ní òde àríyá, òun sì ṣe kòńgẹ́ ọ̀kan ní ilé ẹmu. Àwọn ìjòyè tó wà níkàlẹ̀ wo ojú ara wọn. Òye sì yé wọn pé ìlù ọ̀bùn tí Adéyí lu àwọn àgbààgbà náà ni kò jẹ́ kí wọ́n farabalẹ̀ sọ wúlẹ̀wúlẹ̀ gbogbo bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ fún un. Wọ́n wá jẹ́ kó yé pé ibi gẹ̀rẹ̀yẹ̀ là ń bá gbà, àti pé ẹnìkan kì í yẹ àgbàlagbà bí ìgbà tí a bá yẹ ìgbín. Bí a bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹni tó jù ni lọ, ṣe ló yẹ ká tọ̀ wọ́n lọ kí a sì fún wọn ní ọ̀wọ̀ tó tọ́ sí wọn. Nílẹ̀ Yorùbá, a kì í rí àgbàlagbà lórí ìkọ́ bí ìgbà tí a bá rí aṣọ. Ire o.